Fada kérésì sọnù. Fada. Mommy, ẹ jẹ́ ká máa calm down. Níṣẹ́ gbogbo mi náà lè ti ní máa hùwà ìyá. Gàrágolo kan táwọn mẹ́ta mo ló ní kí n máa calm down. Orí mi kọ́ ya. Sometimes I go even dey wonder if na you even born me. I miss my papa o. Yere gi na-eme m. I even big pass you. Yere na-eme gị. Yere gi na-eme di m. Ịnụkwa. Kwekwe m ego waka kwekwe m ego. Kwekwe m ya. Ìwà tí bàbá ẹ wù tí ò jẹ́ jẹun tó fi gbọ̀run lọ nìyẹn. Ó jọ mí. Mommy, létà fi gbọ́ ìbò gan. Ó ṣe bèrè lọ́wọ́ bàbá ẹ. Ó ti kú. Ó ti kú gbé náà nìyẹn. Ìgbà tó wà láyé kí ló ń ṣe? Ẹ pẹ̀lẹ́ mo ti bẹ̀rẹ̀ sí ní gbúrò jà yín bọ̀. Baby, I love you torí tọrùn. Kí ló wá fàjà ṣé gàrí lẹ jà sí ni? Gba Pastorsegun. Ẹgbà síbi lọ́wọ́. Ẹ gbàdá níjà rẹ baby. Kí ló wá fàjà? Èèyàn ṣe gàrí yìí. Gàrí yẹn kán. Wọ́n fi yọ sí. Wọ́n fi gbà kò ní yọ, wọ́n fi gbà gbà. Tápá ti ba ayé yín jẹ́. Tápá ti ba ayé yín jẹ́ ní wọ́n fi yọ sí. Ẹ ti máa ń fi yọ̀ mú gàrí nílé nílé. Ẹ fẹ́ kó bá mi lọ́dọ̀ àwọn àna mi. Ẹ pẹ̀lẹ́ yàrá màmá. Yes sir. Pẹ̀lẹ́. Ẹ jẹ́ ṣe láta. Ata tí ò tí kùn dáadáa. Àwọn ata bíi green yẹn. Ẹ lè dẹ́bi jọ̀lọ́ rice kù. Wọn ò máa yé jẹ o. Ọ̀gá o. Kágbà pé èèyàn láta àti yọ̀. Gàrí yìí. Pastorsegun àfa àti wèrè ni. Pastorsegun ẹmu tán yánú mi ẹmu tán. Àwọn àna mi ò ní di ẹ̀mọ́ ẹmu tán jẹ́. Báwo lẹ ṣe mọ̀ ṣá? Wọ́n ò ní di ṣèbí àwọn nìyẹn wọ́n kàn mọ́jú nǹkan tí kò gbogbo wọn lójú gàrí yẹn ló ń dùn wọn lójú. Ẹmu tán bá wá tán. Ẹmu tán. Ẹ dẹ àgùsọ̀gọ̀. Àdúrà mo á gbà fún yín ẹ gbà. Gbogbo agbára Pastorsegun ẹ bẹ̀rẹ̀ àdúrà. Gbogbo agbára Pastorsegun gbogbo agbára tó fa ìjà nínú ìdílé àná mi. Ọ̀run bàjẹ́. Ẹ mọ̀ pé òkun la máa fi gbé tìta. Ẹ ti mú gàrí. Bákít máa ṣe àdúrà gbà. Pastorsegun ẹ gba àdúrà bẹ́ẹ̀ tí ò ní gbà mí mọ́. Pastorsegun ẹ gba àdúrà bẹ́ẹ̀ tó fẹ́ kú láàárọ̀ ọ̀la. Pastorsegun àwọn àna mi rèé ẹ gbàdúrà bíi wípé ọ̀run fẹ́ ṣí gbogbo agbára tó fa ìjà tó fẹ́ kí ìjà gbẹ́lẹ̀ lórí wípé ariwo yẹn pọ̀ bí mo ṣe ń bọ̀ ni mo ti ń gbọ́ ìrì bàbá ẹ ti kú ìyá ẹ kú ó kú gbé gbogbo agbára sẹ́ tí èyí náà sọ pé ìyàwó mi bú ìyá ẹ pé iyere mẹ́rẹ̀ go ìyá ìyàwó wa sọ wípé iyere mẹ́rẹ̀ go náà àwọn èyí náà wá sọ pé eré mẹ́rẹ̀ yá wọ́n ti fi ìbò gbéra wọn ṣépè wọ́n ti fi ìbò gbéra wọn ṣépè Pastorsegun. Wọ́n mọ̀ wípé ó ti tó 30 minutes tá a ti wà lẹ́nu ọ̀nà. Bẹ́ẹ̀ni abẹ̀sí ní gbọ́ gbogbo tó ń sọ. Àmọ̀mọ̀ mú gàrí yẹn tán ni. Gbogbo ogun tó jẹ́ kí ẹbẹ̀sí ní jà lórí gàrí ọ̀run bàjẹ́. Bàbá bàjẹ́. Ó yá jáde. Ọ̀run bìíwọ́. Tó bá ṣe ń jáde sà. Bìíwọ́. Ó máa gbiná sódà. Bìíwọ́. Bẹ́ẹ̀ni sà. Bìíwọ́. Bẹ́ẹ̀ni sà. Bìíwọ́ Ọlọ́run. Bàbá. Pastorkasala. Ọlọ́run. Aládùúgbò ìyàwó ti tó. Gbogbo agbára. Aládùúgbò ìyàwó tó gẹ́. Gàrí tèmi àtàwọn ọmọ mi mu tí mo rò pé ó tún máa bá ọ̀rọ̀ àti o tún parí o tún mú. Àgbákò pásítọ̀ ni ẹ o. Gàrí tèmi àtàwọn ọmọ mi mu. O tún gbà o tún mú kẹ́sílé. Mojí. Pílánì ta ní fún pásítọ̀ ẹ bá mi ṣàlàyé fún. Pastorkasala àbí kí ló ti ń pè yín? Àgbákò pásítọ̀ ti ń forí oko mutí. Olè oníjẹkújẹ. Mọ̀mísí mi sọ pé ká sọ fún yín torí àmọ̀ pé ṣì ń bọ̀ ń bí lẹ́yìn. Wọ́n ní wọ́n fún yín ní 48 hours. Àbí bẹ́ẹ̀ kọ́ mọ́ ìmọ̀? Bẹ́ẹ̀ni. Kẹ́ lọ ṣe ẹ̀tọ́ tí ọkọ máa ń ṣe lórí àwọn àna ẹ̀. Kẹ́ lọ ṣe fún wọn. Kẹ́ raṣọ fún wọn. December la wà ẹ́. Kẹ́ raṣọ fún wọn, kẹ́ tọ́jú wọn. Kẹ́ fún wọn lówó. Ìyàwó yín lórí bàkìtì sí bí ìyàwó là ń tọ́jú ẹ̀ láàárọ̀ àtàlẹ́. 48 hours la fún yín. Àìjẹ́ bẹ́ẹ̀ ìyàwó yín kẹ́ consider ẹ̀ pé ẹ̀ ní fẹ́ mọ́ bíbá ẹ̀. Àbí ẹ̀gbọ́n mi kí ni mo sọ? Bí dábẹ́ kò yẹ ń wà àbí. Whatever my family says is fine now. Ìwọ Pastorkasala elébi. Ara tuntun rèé. Pastorkasala mo bẹ ní ìyàwó yín wọn. No, àná mi ni. Ojú yín fọ́ etí yín di. Ní wọ́n abojú yín jẹ́ tó tó yín. Wọ́n bàjẹ́ ó kọjá bẹ́ẹ̀. Ẹ̀yin má wọrí. Àní plan. Plan wa. Ẹ̀yin. Ẹ̀yin àná mi ẹ má wọrí o. Everything will set. Yes. With Pastorsegun, all things is possible. Yes sir. What's possible? Ẹ jẹ́ ká lọ wá lọ sọ fún mi. Pastorkasala ẹ má wọrí. A máa lọ sọ́dọ̀ DJP àlọ́gbàṣọ padà Christmas nílẹ̀. Ibẹ̀ láti máa hàn sí gbogbo pàrọ̀ yìí. Ọ̀pá máa rówó. Bẹ́ẹ̀ni sà. Máa rówó. Bẹ́ẹ̀ni sà.
mo máa raṣọ fún àwọn àna mi. ẹ máa aṣọ fún gbogbo pátápátá àti ìyàwó mi náà dẹ̀ ní fi mí lẹ̀ mo lè fọmọ yẹn lẹ̀ mímí ni o. kò lè fi nílẹ̀ ṣe. ọrùn mi ni o. bẹ́ẹ̀ ni sà. mo lè fi lẹ̀ o. bẹ́ẹ̀ ni sà. ayé mi ni mo lè fi lẹ̀ o. mo mọ̀. mo lè fi lẹ̀ bẹ́ẹ̀ ni mo ni o. mo mọ̀ sà. ẹ dẹ̀ jù ọ. bẹ́ẹ̀ ni sà. ìrìnà máa wá gbàṣọ yẹn. ẹ̀já sì débẹ̀ náà. ẹ dẹ̀ sọ pé everything máa wà ó máa ṣẹ́ẹ̀tì. ó máa wà ìnàdà. Pastorsegun ló ń sọ̀rọ̀. àṣọ fada Christmas. don't leave me. Fada kérésì sọnù. ẹ pẹ̀lẹ́ ìdí awúlàdé ìta àwọn ni. bẹ́ẹ̀ ni sà. ẹ káàsán. ẹ ẹ pẹ̀lẹ́. ṣé kò sí. mo sì kankan. ọ̀rọ̀ tí mo bá yín sọ yẹn. ṣé nípa aṣọ yẹn. bẹ́ẹ̀ sà. mo rántí so kí lẹ fẹ́ báyìí. aṣọ fada kérésì yẹn náà ni. mo ti sọ fún yín pé 75 ni ṣówó yẹn ti wà lọ́wọ́ yín sìn ṣe ti rẹ́dì ni. a ti rẹ́dì o. ẹ gbé wá. Pastorsegun ṣe transfer sí yẹn ti ra láti ẹ wo fóònù yẹn báyìí. má wọrí fóònù mi ò sí lọ́wọ́ mi ìsìn tí wọ́n ti dé ṣọ́ọ̀bù so tí wọ́n ti rà láti máa wá gbàṣọ yẹn fún. no rárá èmi máa tẹ̀lé yín ṣọ́ọ̀bù yín ní ẹni ṣọ́ọ̀bù yẹn jẹ́ ká máa lọ no time to check time. lẹ́yìn ìjọba máa gbé kò sí wàhálà ṣọ́ọ̀bù náà múlẹ̀ ṣáà gbé mò ń jáde sí kò sí wàhálà. no time to check time. ó yá ẹja náà. Fada kérésì sọnù. èwo ni ká tún máa fi fada kérésì tọrọ owó. ẹ wo Pastorkasala o. Fada kérésì ẹ ṣàánú fada kérésì fada kérésì ẹ ṣàánú fada kérésì fada. bros ṣé mi ẹ̀wọ̀n mi. ṣé kò sí o. ṣé ẹ máa lẹ́ẹ̀rí fada Christmas ni ṣé ẹ máa sọ pé ẹ̀rí fada Christmas ni. toró yà mí lẹ́nu ni ẹ eré pè mí àmọ́ra rí náà. àmọ́ra rí kẹ̀ àbá àmọ́ra rí nǹkan ṣé dídán ni kẹ́ ẹ mọ fada Christmas kẹ́ tó fún ní nǹkan ni. ṣé èèyàn máa ń mọ fada Christmas ni. ṣé kò sí o. kò sí wàhálà ẹ ṣàánú fada kérésì ìgbà òwe wà rè ẹ tẹ̀wó síbẹ̀ àpò owó rẹ̀. àpò owó wà rè. ẹ tẹ̀wó síbẹ̀. kí lorúkọ ẹ. orúkọ mi Pastorsegun ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ sà. ẹ máa di mo gbọ́ yín. ọmọ bo ni ẹ ná. ọmọ ìlú tí mo tún jẹ́. bẹ́ẹ̀ ni. what is the state of your origin. ọmọ ọdún mélòó ni ẹ. Pastorsegun máa ní tún béèrè èjì mi olórí burúkú gidi ni yín o ẹ tún béèrè èjì mi èlé lẹ́fẹ̀ẹ́ fún mi ná. 500 ni. 500 naira. olórí burúkú ni mà ní o tó bá pẹ́ fẹ́ fún mi ní 5,000 kọ́. excuse sà. wọ́n á rojọ́ pa yín sà. ẹ má sọ pé kí n lọ gbé ìwé lẹ́lẹ́ dádì mi wá pẹ́ fẹ́ mọ̀ mo ṣe jẹ́ o. bẹ́ẹ̀ ni sà. ṣó pààyàn fún mi tí wọ́n yẹ fún ní 5,000 naira. rísì tí mo yẹ béèrè question lọ́wọ́ ẹ̀ ni pé kó bá lọ jẹ́ fada Christmas ilẹ̀ Haúsá. kí n má lọ jẹ́ fada Christmas ilẹ̀ Haúsá. kò sí wàhálà ẹ kọ́kọ́ tẹ̀ wó ná. torí mi ò rí fada Christmas tó ń tọrọ owó rí fada Christmas tiẹ̀ mo kọ́kọ́ máa rí tó bẹ̀ sí ní tọrọ owó. ẹ pẹ̀lẹ́ beggar is a beggar a junior is a junior senior is a senior ẹ fún mi lówó ẹ fún mi ní. o ṣáà lè fọ́ọ̀sì mi ṣá. mi ì lè fọ́ọ̀sì yẹn ṣáà 500 naira yẹn síbẹ̀ ẹ mú ẹ jẹ́ ìwọ̀n kan tẹ́ fẹ́ fún mi ní àrí. fada Christmas ilé bi. òun náà ni tówó yín ò tutù yín. ayé yín ti bàjẹ́. ayé yín ti rún dànù náà. olórí burúkú gidi yín 500 naira lẹ fẹ́ fún mi tẹ́ẹ̀dẹ̀ ṣe gbẹ́ẹ̀dẹ̀ ro gbogbo ẹjọ́ yẹn. òun náà ni ṣe tutù yín. olórí burúkú ni olọ ayọ̀ ni. olórí burúkú ayé yín ti bàjẹ́ ayé yín ti bàjẹ́. ayé yín náà ti bàjẹ́. olórí burúkú Pastorsegun má sọ̀rọ̀ sí wọn olórí burúkú ni. ẹ ṣàánú fada kérésì o ẹ ṣàánú fada kérésì o ẹ ṣàánú fada kérésì o fada kérésì ẹ rà sà ẹ ṣàánú fada kérésì o ẹ ṣàánú fada kérésì. ẹ ṣàánú fada kérésì o. gbogbo tó bá máa dòwó Kasala ṣe. kí ló ṣẹlẹ̀ ìwé lẹ ti ń kógun bọ̀. broda ẹ máa calm down náà ṣógun lájẹ ni. ìwé lẹ ti ń gbógun bọ̀ ẹ ní sùúrù. ẹ fẹ́ gbowó àbẹ́ gbowó. a máa gbowó bọ̀ kí ló ṣẹlẹ̀ ìwé lẹ ti rógùn. broda ẹ dẹ̀ máa calm down. kí ló ṣẹlẹ̀ ìwé lẹ ti ń gbógun bọ̀ náà ẹ ní sùúrù ìwé lẹ ti ń gbógun bọ̀. mo fẹ́ jẹ́ kẹ́ máa bógun lọ ni. ẹ bógun lọ. Pastorkasala. ṣé fámìlì àwọn gbógun mi ni wọ́n ni. kò yé mi. ṣé ẹ fẹ́ gbowó àbẹ́ gbowó. a máa gbowó bọ̀ kí ló ṣe yín kí ló gun ayé yín gangan. Kasala Christmas. ẹ jẹ́ kọ́kọ́ fi owó yẹn sórí ibi náà. ẹ fi sórí ibẹ̀. irọ́ báìbù yẹn máa bógun yẹn lọ ẹ gbà kẹ́ bógun lọ. àwa ò lè bógun lọ àwa ò ní kúkú kíkan pé kò ṣe yíyè ọ̀rọ̀ wa ò lè yé wọn. iṣẹ́ Olúwa lọ. bẹ́ẹ̀ ni Pastorsegun kò lè yé wọn ẹ fi síbẹ̀ àwa ò lè bógun lọ. ogun ológun ò lè ṣẹlẹ̀ mi lórí ogun ológun ò lè ṣẹlẹ̀ mi lórí mo dòdì ó dòdì ó dòdì ó dòdì. ẹ tún tí ì fi sí òṣèwé ni yín ni ogun ológun ò lè ṣẹlẹ̀ mi lórí bá a ṣe owó bẹ̀yẹn ogun yẹn ò lè ṣẹlẹ̀ mi lórí ṣé ẹ ti fi sí ṣé ẹ ti fi sí. wọ́n ti lọ. kò mọ orí èèyàn tí mo jẹ́ ni. òṣèwé ni bọ̀dá yẹn. ó fojú di mí. a ti pa owó gan. kò náà mo sì fẹ́ sọ. a ti pa owó gan o máa ba ìgboro jẹ́. ẹ ṣàánú fada kérésì o ẹ ṣàánú fada kéré o.
padà kéré o. Pastorsegun ṣá ẹja lọ sáwọn ìdá location ok ṣá ibi ìtì cast ẹja lọ sápá àṣàlẹ̀ ṣá ẹja wá VPN mi ẹja lọ sápá àṣàlẹ̀ ṣá èwo lè wà ń bẹ̀. bí òun trust wọn ẹja máa lọ. padà kéré sí ìsọnù. èwo ni ká tún máa fi. ẹja ká lọ wá àdúgbò mi ok ṣá ẹja ká lọ wá VPN ẹja lọ sápá àṣàlẹ̀ ibi ìtì cast àwọn kọ́sítọ́mà lè kún bẹ̀ ṣá. rárá ká ṣàfihàn lóun mẹ́rin ara tuntun rèé. ẹja ká lọ bí láti máa rí sẹ́ẹ̀lì ẹja lọ bitcoin. ẹja ká lọ bí sẹ́ẹ̀lì sẹ́ wọ́n lè máa ṣọ́ wa owó tí pọ̀ náà kò ní padà kéré sí yíṣù Pastorsegun wọ́n lè máa ṣọ́ wa owó tí pọ̀ náà ẹ fi padà kéré sí ẹ dúró dáadáa. wọ́n lè máa ṣọ́ wa owó tí pọ̀ náà kò ní ok ṣá bá rí sẹ́ẹ̀lì àtàkùn tó máa mix ó lè ṣàwọn ní bitcoin yẹn. àwọn bitcoin ó lè matinga nìyẹn matinga ó lè ṣe matinga BTC bẹ́ẹ̀ ni o ní. àbí oaf mọ́tò. má sẹ́ni tó lè bára wọn sọ̀rọ̀ kíkan gbé kan. Kérésìmesì ọdún dé ọdún olówó. ẹ dákun ẹ ṣàánú àwa o. Kérésìmesì ọdún dé ọdún ọlọ́lá ẹ dákun ẹ ṣàánú àwa o. Kérésìmesì ọdún dé ọdún olówó ẹ dákun ẹ ṣàánú àwa o. àti wí. Padà Kérésì mo fẹ́ ṣògùn owó ni. ẹ máa lọ sí ibi ẹ máa lọ. Rárá o ibi tí mo ti ń bọ̀ tí mo ti fẹ́ ṣògùn owó wọ́n jẹ́ kí n mọ̀ pé tí bá ti ń bọ̀ màá rí àwọn ará ọ̀run méjì pé orí wọn ni kí n lò. Bí mo dẹ̀ ṣe rí yín orí yín ti gbà bọ̀ dé. ẹ wọ àríwú kìkì tẹ̀lé mọ̀ jíjọ. orí mi kọ́ orí mi kọ́ ya ẹlẹ́dàá mi kọ́ ohun tí ò dáa orí mi kọ́ ya o. ẹ́sìkèlè bèbè tí ò lé bèbè rí ìdí màkú láyọ̀. Orí méjèèjì tí mò ń wò yìí eléyìí ò kọ̀yà kò di dandan kí mo rí yín lọ wọ́n ní tí bá ti rí yín ó ti tán torí wọ́n ti sín gbẹ́rẹ́ sójú yín. kí ni màá ní sọ iṣẹ́ ẹ wọ wèrè òun ni fẹ́ bá yé yín kò fẹ́ dáa fún yín ni. ẹ ṣe èrè tí wọ́n fẹ́ ṣoògùn owó ẹ̀dẹ̀ lọ́wájú lọ ṣoògùn owó ṣé mo tọrọ owó lọ́wọ́ yín ni. ẹ má ta fẹ́lẹ́fẹ́lẹ́ dọ̀dọ̀ wa. ẹ gbàgbé kí wọ́n lè máa rẹ́mi àjòjì àwa ṣe àjòjì èèyàn gidi ní iṣẹ́ ojú mi. bẹ́ẹ̀ ni sà Yoshimi. Nice one ẹ̀bọ́ fìlà ẹ̀yí gbogbo ẹ̀. Yoshimi. Ó dáa náà orí yín gangan yìí orí tí mò ń wò yìí ó gbà bọ̀dé gidi. kí ló ń ṣe bọ̀dá Orí yìí. ìjà. Pastorsegun ẹ kàwé tẹ bá lè burú àwa gan buyọ̀ àwa gan a máa gbé èpè fún wọn ni Bẹ́ẹ̀ ni sà. wọn kò wọ́n bẹ́ẹ̀ wọ́n burú tó wa bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ sẹ́wọ̀n mímí ní Pastorkasala ẹ gbàgbé bóyá pé mò ń gàdí o. bẹ́ẹ̀ ni sà. Pastorsegun ẹ ka ìwé back to sender fún wọn ok sà. kàwé a sì mú mi ní pé. ìwé jẹ lórí ẹ̀ṣẹ̀ náà sà. kàwé kí n bùwé jẹ. sáré ok sà. a sì mú mi ní pé. ìwé jẹ gbogbo èrò tẹ́ ẹ bá rò nínú ọkàn yín sà. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà tí yín ló máa jẹ́ sà. ìwé jẹ bẹ́ẹ̀ ni sà. tó bá sọ wípé orí tiwa máa gbà bòde sà. bẹ́ẹ̀ ni sà bátù sẹ́ńdà ló máa jẹ́ sà. kàwé bẹ́ẹ̀ ni sà torí pé orí wa le sà. bẹ́ẹ̀ ni sà ọ̀run tẹ̀lé wa débí ni sà. ìwé jẹ bẹ́ẹ̀ ni sà. àtúmú mi ní pé. ìwé jẹ ẹ sà. Ẹ́? ṣé àwa kà fúnra yín sà. kí ẹ ti kà tán ni. bẹ́ẹ̀ ni sà mo ti kà tó sà. ẹ bẹ́ẹ̀ wọn ti lọ ẹ máa kà kọ́ lè máa lọ. àtúmú mi lórí ẹ̀ṣẹ̀ náà wípé. kàwé tẹ́ ẹ bá pẹ́ jù mí bẹ́ẹ̀ sà. kàwé iná jó yín sà. ìwé jẹ ọ̀hún ẹ lọ ẹ jẹ́ ká fi bí ilẹ̀ fún VPN bí ò dáa ó ti ká ayé wọn jẹ́. máa lọ. olórí burúkú ni bọ̀dá yìí. yẹlẹ pè ní wọn. àti wí àti sọ o àti sọ ìwà rádaràda játijàti kọ́ lélẹ́yìn ẹ wo Fada Kérésì sọnù Fada Kérésì sọnù. aṣọ wa fi lé gbogbo ìbànújẹ́ mi àti ọ̀pọ̀ mi àti ẹkún ìṣe mi èyí tó wà ní aṣọ ẹnikẹ́ni tó bá ti gbàṣọ tó bá ṣe ìbọ̀ jẹ́ kó máa wọ ìbànújẹ́ mi gbogbo àìríṣe mi gbogbo ẹkún òru gbogbo àmúbọ̀ ọkùnrin àmúbọ̀ iṣẹ́ gbogbo promise àfẹ ẹnikẹ́ni tó bá ti wọṣọ ìjì máa bá lọ bẹ́ẹ̀. ẹ tún máa ṣọ́ ẹbọ ẹ máa ṣọ́ lórí ẹbọ Fada Kérésì. ṣé ẹ mọ̀ pé mo rí màdàmù yẹn tó gbé aṣọ sílẹ̀ lẹ́ẹ̀kan yẹn. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ ṣe ké bóyá pé torí tèmi ni. òótọ́ ni o. ṣé ẹ ké mo sọ fún yín pé ẹ jẹ́ ká change location pé VPN mi máa tún wà òkè. bẹ́ẹ̀ ni. ẹ ká change ẹ̀ sí sẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ rí ẹ̀yin náà ẹ wọ aṣọ. wọ́n fi ta yín lọ́rẹ. ìyá ìyàwó mi náà sọ pé kí n bá wọn gbàṣọ wá. ẹ gbà sà. ẹ gbà sà.
Don't leave me. Don't leave me. Oh. Don't leave me. Oh. Don't leave me. Oh. Don't leave me. Oh. Ẹ tètè gbé. Àti tó gbẹ́bọ wá bí. Bẹ́ẹ̀. Wọ́n rò pé ẹbọ náà gbé wá. Bẹ́ẹ̀ ni sà. Aṣọ náà gbé wá. Bẹ́ẹ̀ ni sà. Àwa náà ràn lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni sà. Pastorsegun. Bẹ́ẹ̀ ni sà. Ẹ dì í mú. Èwo nú wọn? Ẹ gbé. Ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe mi ló ń gbèdè sílẹ̀ sà, ẹ̀yin ni. Kí n gbé. Bẹ́ẹ̀ ni sà. Mo ti bá yín yà sí mímọ́. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀run gbọ́ mi. Pẹ̀lú gbogbo agbára tí mo ní Pastorsegun. Bẹ́ẹ̀ ni sà. Fádà lọ́dà arógun má ti dì. Bẹ́ẹ̀ ni sà. Òrógùn bọ́n dẹ̀bì tí a yà. Olótó fara gbọ́ta sà. Ó ṣí Ọlọ́run mi máa tó ká ní àjẹkẹyọ kan. Láì gba ṣíṣì lọ́wọ́ rẹ̀ sà. In fact kò gba tọ́rọ́ kọ́bọ̀ sà. Pastorsegun. Sà. Ṣé ẹ wà ń bẹ̀ ni? Aṣọ náà àgbà nǹkan tì lọ́wọ́ àjẹrí. Ó ṣí Ọlọ́run mi máa tó kọ́ pẹ̀tẹ́ẹ̀sì fárọ. Imagine ẹlẹ́ṣẹ̀ méjì kọ́ bọ́ngálò ti sà. Òun lẹ ṣe ń wò wá wa lẹ́sẹ̀ méjì o. Agbélé ilé ni o. Bẹ́ẹ̀ ni sà. Agbe o. Ẹgbẹ́. Ok. Ẹgbẹ́. Ẹ fà pẹ́lẹ̀ ẹ fà pẹ́ bọ́lẹ̀. Mo ti fà pẹ́lẹ̀. Ẹ wò mí. Bẹ́ẹ̀ ni sà. Aṣọ yẹn ó tún ní díjìtì àti nọ́mbà. Ìyá ìyàwó mi o. Wàláhì Ìyá ìyàwó mi o, don't leave me. Don't leave me. Ìyá ìyàwó mi o, don't leave me. Bẹ́ẹ̀ ni sà. Gbogbo nǹkan tí ẹ bá ti ṣe láyé má ròyìn pín o. Bẹ́ẹ̀ ni sà. Gbogbo nǹkan tí ẹ bá ti ṣe láyé má ròyìn pín o. Bẹ́ẹ̀ ni sà. Ẹ dá wa láàrò pín o. Màá gbà pẹ̀ yìí o. Ẹ tún gbé dání ni. Màá gbé o. Kí ẹ ṣe? Ó máa wúlò. Ok. Ẹ já lọ. No problem. Pastorsegun ẹ já lọ. Don't leave me. Ó máa wúlò. Pastorkasala. Ẹ wo Pastorkasala o, ara tuntun rèé. Ẹ wá ara o, ara ìsọnù. Fada Kérésì ti di A ti gba owó pa. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀mí wọn á bọ́. Àwọn èèyàn ti mọ̀ mí ládùúgbò yìí o. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti Èèyàn popular. pẹ́ blow. Ẹ pẹ̀lẹ́ àná mi. Kí lẹ wá ṣe? Nǹkan tá a wá ṣe, èyí lẹ sọ̀rọ̀ báyìí. Ayé wa ti dà. Ayé wa ti dà. Ẹ ṣe rí kò ní ìgbẹ́ ìbá mi ń fa dírágì wàhálà. Báwo máa ṣọ wá Pastorsegun? Àná mi ẹ gbà. Àìmí nìkan tán mi mọ̀ pé ò lè gbáṣọ wà. Bẹ́ẹ̀ rí mi ò fẹ́ kẹ́ sọ̀rọ̀ jù. Bẹ́ẹ̀ ni sà. Silent. Silent is a best answer for a fool. Gbogbo àwọn ọ̀tá wa ni enemy. Bẹ́ẹ̀ ni sà. Yes, they are a fool. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀gá is ọ̀gá, ọmọṣẹ́ is ọmọṣẹ́. A senior is a senior, a junior is a junior. Yes. And a captain is a captain. Yes. Èmi ti di captain ìlú yín, mo ti di captain ilé yín o. Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí lẹ́sìn tí mo bá yín rà yín? Mo rà ní 450,000. Èmi nìkan. Tí ọdẹ bá ro ìṣẹ́ tó bá ro ìyà kò ní fara lẹ́ràn. Nǹkan tí ojú mi yìí kí n torí aṣọ kò yẹ kí n fún yín gan. Aṣọ 400,000. Bẹ́ẹ̀ ni sà. Àbí ọ̀rọ̀ mi ò yé yín bẹ́ẹ̀ yẹn. Mi ò fẹ́ kẹ́ sọ̀rọ̀ because ẹjọ́ tẹ́ rò lọ́jọ́ tí mo wá bá yín. Tẹ́ni pé kí n máa yín gbàṣọ December wá. Ó ti pọ̀ jù. Owó ti pọ̀ jù. Mi ò fẹ́ Bẹ́ẹ̀ ni kẹ́ sọ sà. anything. Ẹ kàn máa dúpẹ́ pé Ọlọ́run ò ṣe. Ẹ sọ pé Ọlọ́run ò ṣe. Ọlọ́run ò ṣe. Ọ̀rọ̀ yín gan ò yé mi. Ẹ sọ pé Ọlọ́run ò ṣe. Ọlọ́run ò ṣe. Màdé ya ìyàwó mi. Ó ní bó ṣe jẹ́. Ẹ wọṣọ. Mo ti sẹ́yìn owó sí ẹ̀gbọ́n ẹ o. Abájọ àìtí ti lọ́lé látàárọ̀. Báwo lẹ́yìn tí ṣe máa ṣe belé iná? Ó ti láìkò owó jù. Àtàárọ̀ ló ti lọ ń lé. Pastorsegun ibi tí ẹ̀ ń gbọ́wọ́ sí yẹn ẹ gbé sílẹ̀. Ok sà. Ẹ gbé sílẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo ń fẹ̀mí ṣọ̀nà ni sà. Ẹ fẹ́ mi ṣọ̀nà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ má fi ẹ̀mí ẹ má fi ṣòfò. Ok sà. Ẹ fẹ́ fi ẹ̀mí tó tẹ fi ṣọ̀nà ẹ fẹ́ fi ẹ̀mí ẹ ṣòfò. Ok sà. Àbúrò ìyàwó mi nìyẹn. Mi ò fi báyìí bọ̀ jèrè. Ok sà. Ṣé o ti gbọ́ mi mẹ́yẹn? Ok sà. Ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ok Ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ok. Ẹ̀yin ẹ̀kọ́ tẹ́sí aṣọ yẹn kẹ́ wọ̀. Kò kẹ́ tẹ́sí ẹ̀. Ṣé orí mo ti fún ẹ̀gbọ́n ẹ ní 300,000? Gbàdá ní. Ẹ fẹ́ wọ̀ṣọ kí ni wọ́n máa láìkí àrè fílẹ̀ lẹ́yìn o. Mo bá yín ọmọ yẹ̀yà tí mo jẹ́ kó tó di pé mo máa ṣọ̀wá bí ni ẹ̀ tún ní kí n máa gbàdá ni. Dájẹ́ gbà bẹ́ẹ̀. Mo ti fún ẹ̀gbọ́n ẹ ní 300,000. 100,000 fún ìyá ẹ, 100,000 fún ọ, 100,000 náà fún ẹ̀gbọ́n ẹ. Bẹ́ẹ̀ ni. Make sure pé kò ná owó yẹn tán o. Bẹ́ẹ̀ ni. Make sure pé kò ná owó yẹn tán o. Bẹ́ẹ̀ ni sà. Pastorkasala. Bẹ́ẹ̀ni ti rá. Bàtà. Bẹ́ẹ̀ni ti bàtà. Bàtà ẹ̀ṣọ̀ kan. Mọ́mí di bàtà. Kò tún lẹ́sẹ̀ kejì. Bẹ́ẹ̀ ni sà. Máa yín ju pòfo ni ẹ. Máa yín ju pòfo ni. Kí ló ṣẹlẹ̀? Pastorsegun. Mú mi ẹ̀tìrá máa yé. Wọ́n ti rá máa yé o. Bẹ́ẹ̀ ni sà. Pastorsegun ṣe mọ̀kàn tó ṣẹlẹ̀. Òye sórí èmi máa sòtọ́ fún ẹ o. Sórí táyà ká wa ẹ. Ó yẹ ẹ̀sùn tọ́ fún mi. Ẹ mọ̀kàn tó Ó yẹ ṣẹlẹ̀. ẹ̀sùn tọ́ fún mi. Farabalẹ̀ o lè máa Mọ́mí di bàtà. Kò tún lẹ́sẹ̀ kejì. ní sùúrù o lè máa lọ́ọ̀kì mi bẹ́ẹ̀. O Ó lè yẹ máa ẹ̀sùn lọ́ọ̀kì mi tọ́ bẹ́ẹ̀. fún mi. Màmá yín di O bàtà. lè máa lọ́ọ̀kì mi bẹ́ẹ̀. Ní sùúrù ọmọ ẹ̀jẹ̀ ṣàlàyé fún ọ. Ẹ máa sọ Màmá yín di bàtà. Sórí tó ṣẹlẹ̀ ni. Sórí aṣọ yìí. Ìdí ẹbọ ni mo ti rí. Ìdí ẹbọ ni mo ti rí aṣọ yẹn. Bọ̀ṣọ́ wa mọ̀ tó ṣẹlẹ̀ ni pé jẹ́ kí n lọ dá aṣọ yẹn àti bàtà ìpadà lọ sí ìdí ẹbọ yẹn. Tí màmá fi débẹ̀ màmá yẹn máa di ẹsẹ̀, wọ́n máa di èèyàn padà. Mo promise ẹ bẹ́ẹ̀. Mo màmá yín fọ́ ni o. Kí ló ṣẹlẹ̀ tán gbé? Ìyá Suisi. Kí ló dé tẹ̀ fi di bàtà ìyá Suisi? Màá Suisi. Mọ́ Suisi. Ẹ dẹ̀ sọ̀rọ̀ mọ́ Suisi. Mọ́ Suisi ẹ di bàtà mọ́ Suisi. Pastorkasala wọn ò lè gbọ́ yín wọ́n ti Ẹ di bàtà. jẹ́ kí n kó gbogbo ẹ lọ. Ẹ jẹ́ ká dá padà síbi tí mo ti gbé. Ẹ̀yin sọ. Mo fẹ́ sáré débi ẹbọ yẹn ṣá. Mo fẹ́ débi ẹbọ yẹn.